Ọjọ́ ajé lónìí, ajé ògúngúsọ̀ ni mo pè kó wá jẹ́ kó wá wà. Ìròyìn fẹlifẹli ló dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára. Feli-feli TV lónìí ti ṣe ọjọ́ ajé ọjọ́ kẹrin nínú oṣù kẹsàn-án ọdún 2023. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ ẹ tó gbọ́ ìròyìn ọ̀hún, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà ká sí omi mu à ń padà bọ̀. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu lónìí ti ṣọjọ́ ajé ò bàbá yóò balẹ̀ gùdẹ̀ sí orílẹ̀-èdè India fún ìpàdé kan eléyìí tó ní ṣe pẹ̀lú ètò ọrọ̀ ajé ilẹ̀ adúláwọ̀ àti àgbáńláyé o. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu pẹ̀lú àwọn alákòóso àti àwọn lẹ́nulọ́rọ̀ nínú ètò ìṣèjọba rẹ̀ ni wọn yóò jọ gbéra balẹ̀ gùdẹ̀ sí New Delhi ní orílẹ̀-èdè India níbi ìpàdé ọ̀hún tí wọ́n pè ní G20 Summit, níbi tí wọ́n ti máa gbé ọ̀rọ̀ eléyìí tó ní ṣe pẹ̀lú ètò ọrọ̀ ajé ní ilẹ̀ adúláwọ̀ àti lágbàláyé ò ní wọn yóò ti máa gbé yẹ̀wò. Nínú àtẹ̀jáde kan eléyìí tó jáde lọ́wọ́ olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ Bọ́lá Ahmed lórí ọ̀rọ̀ ìròyìn àti ìbára ìlú sọ̀rọ̀, àjúrè eléyìí tó gbé jáde fún àwọn akọ̀ròyìn lánàá tí í ṣe ọjọ́ àìkú ọjọ́ Sunday ló sọ di mímọ̀. Ó ní ìpàdé ọlọ́jọ́ méjì ọ̀hún eléyìí tí ó wáyé lórílẹ̀‐èdè India ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti àwọn lẹ́nulọ́rọ̀ nínú ètò ìṣèjọba lórílẹ̀‐èdè yìí ni wọn yóò gbéra lọ níbi ìpàdé ọlọ́jọ́ méjì náà. Àjúrè Ngálàlẹ̀ èyí tó kà á sétí gbọ́ àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà lánàá ló ní pẹ̀lú ìrìn àjò yìí òun ní ìgbàgbọ́ wípé dídùn ni ọsàn yóò so lábọ̀ ìpàdé náà fún orílẹ̀-èdè Nàìjíríà àti orílẹ̀-èdè India. Ilé-ẹjọ́ èyí tó ń rí sí awuyewuye ọ̀rọ̀ eléyìí tó súyọ lẹ́yìn ìdìbò àwọn ààrẹ àti tàwọn gómìnà ní orílẹ̀-èdè wa Nàìjíríà èyí tó kalẹ̀ sílùú Àbújá àti àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan ni wọ́n ti ní látòrí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó fi mọ́ àwọn gómìnà 25 àti àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà, ilé ìgbìmọ̀ aṣojúṣòfin àti àwọn aṣòfin ìpínlẹ̀ ni wọn yóò mọ ìgbàgbọ́ wọn níbi tí wọn yóò tò sí nínú oṣù tá a wà yìí ní ìgbà tí ilé ẹjọ́ tribunal ọ̀hún láwọn ìpínlẹ̀ gbogbo tó fi mọ́ olúlu orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọn yóò máa gbé ìdájọ́ àṣekẹ́yìn jáde lórí gbogbo àwọn ẹjọ́ eléyìí tó súyọ lẹ́yìn ìbò èyí tó ń bẹ ní orí tábìlì wọn o. Wọ́n ní nínú oṣù kẹsàn-án yìí ní àṣekágbá àti àárọ̀ eléyìí tí wọn yóò sọ láti mọ ibi tí gbogbo nǹkan yóò gúnlẹ̀ sí, pàápàá jù lára àwọn ẹ̀sùn tí wọ́n fi ń kan àwọn gómìnà pẹ̀lú eléyìí tí wọ́n fi kan ààrẹ Bọ́lá Ahmed Tinubu látọwọ́ àwọn alátakò èyí tí Tinubu ṣánmọ́lẹ̀ nínú ètò ìbò ọ̀hún tó wáyé nínú oṣù kejì ọdún tá a wà yìí wípé ọ̀nà màkàrúrù ni Bọ́lá Ahmed Tinubu gbà wọlé pẹ̀lú bí INEC ṣe kéde rẹ̀ yìí. Wọ́n ní gbogbo rẹ̀ pátá oṣù yìí ní gbogbo rẹ̀ yóò mọ̀ nítorí àṣekágbá kíkéde àwọn tó jáwé olúborí àti àwọn tó gba ọ̀nà màkàrúrù wọlé, gbogbo wọn pátá ní ìdájọ́ yóò jáde lórí wọn nínú oṣù tá a wà yìí. Lára àwọn ìpínlẹ̀ náà tí àwọn èèyàn yóò ti máa retí ẹjọ́ ní ìpínlẹ̀ Èkó, ìpínlẹ̀ Sokoto, ìpínlẹ̀ Delta, ìpínlẹ̀ Kano àti àwọn ìpínlẹ̀ 21 mìíràn. Bákan náà ní olúlu orílẹ̀-èdè wa Nàìjíríà làwọn náà yóò ṣe ìdájọ́ ti àwọn ààrẹ láàrin Bọ́lá Ahmed Tinubu tí ṣe ààrẹ ilẹ̀ yìí, Alhaji Atiku Abubakar àti ẹgbẹ́ òṣèlú PDP àti ẹni tó jẹ́ olùdíje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party Peter Obi àti àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin àgbà ilé ìgbìmọ̀ aṣojúṣòfin yòókù gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ti jáde lópin ọ̀sẹ̀ tó kọjá yìí. Àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ní orílẹ̀-èdè wa Nàìjíríà NLC àti ẹgbẹ́ àwọn olùdókòwò lórílẹ̀-èdè yìí TUC tó fi mọ́ àwọn ẹgbẹ́ yòókù tí wọ́n jọ ń pawọ́pọ̀ lábẹ́ àsíá òṣìṣẹ́ ní orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n ti sọ̀rọ̀ jáde wípé
ìwọ́de eléyìí tí àwọn fẹ́ gùnlé fún ìyanṣẹ́lódì tí wọ́n fi ń kìlọ̀ ìyanṣẹ́lódì fún ìjọba àpapọ̀ lórí ẹ̀kún owó orí epo sọ́bsidì èyí tí wọ́n yọ èyí tó fà á kí nǹkan kó wọ́n gógó ni wọ́n ní ó sì wà bí wọ́n ti sọ èyí tí ó bẹ̀rẹ̀ lọ́jọ́ ìṣẹ́gun ọjọ́ 5 nínú oṣù kẹsàn-án ọdún tá a wà yìí. Wọ́n ní ìwọ́de ìfẹ̀hónúhàn ọlọ́jọ́ méjì ọ̀hún ló wà gẹ́gẹ́ bí wọ́n ti kọ̀wé rẹ̀. ọ̀rọ̀ tó jáde látọwọ́ àwọn ògbóǹtarìgì nínú ẹgbẹ́ òṣèlú NLC èyí nínú ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ NLC àti TUC ni wọ́n ní ó sì wà bí wọ́n ti kọ̀wé rẹ̀. Bẹ́ẹ̀ bá gbàgbé òpin ọ̀sẹ̀ tó kọjá yìí sí àná tí ṣọjọ́ àìkú ní ìròyìn kan jáde wípé ìjọba àpapọ̀ yóò jókòó yí tábìlì pò pẹ̀lú ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ TUC NLC àti àwọn ẹ̀ka yòókù lójúnà láti lè wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá lórí ìyanṣẹ́lódì ìwọ́de ọlọ́jọ́ méjì ọ̀hún tí wọ́n fẹ́ gùnlé ṣùgbọ́n ní ìgbà tí àwọn àjọ ọ̀hún NLC àti TUC tí wọ́n yóò sọ̀rọ̀ jáde wọ́n ní àwọn ò rí ìwé kankan bẹ́ẹ̀ sì ni àwọn ò gbọ́ ọ̀rọ̀ kankan látẹnu ìjọba àpapọ̀. Wọ́n ní ọ̀rọ̀ ọ̀hún irọ́ lásán gbu níbẹ̀ nínú ọ̀rọ̀ náà tó ń ti ìròyìn ọ̀hún tó jáde ní ọjọ́ 3 oṣù kẹsàn-án ọdún tá a wà yìí ti ṣe ọjọ́ àìkú Sunday àná ní báyìí ẹni tó jẹ́ alákòóso fún ọ̀rọ̀ ìròyìn àti ọgbọ́n ẹnu Mohammed Idris Magaji òun ló sọ di mímọ̀ ní orúkọ ìjọba àpapọ̀ wípé ẹni tó jẹ́ alákòóso fún ọ̀rọ̀ iṣẹ́ àti ìgbanisíṣẹ́ ní orílẹ̀-èdè yìí Simon Landlord ó ti ṣe ìpàdé pẹ̀lú àwọn ògbóǹtarìgì lẹ́nu lọ́rọ̀ nínú ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ àti TUC wípé ohun gbogbo ni yóò lọ bá àti kọ̀wé rẹ̀ ní dáadáa ṣùgbọ́n ní ìgbà tí àwọn igun méjì ọ̀hún ti ṣe ti NLC àti TUC tí àwọn yóò sọ̀rọ̀ wọ́n ní irọ́ ló wà nínú ìròyìn ọ̀hún. Àwọn ò bá ẹnikẹ́ni ṣe ìpàdé kankan bẹ́ẹ̀ sì ni àwọn ò rí ìwé kankan èyí tí wọ́n fi pè wọ́n sí ìpàdé wípé àwọn yóò ṣe ìwọ́de ọlọ́jọ́ méjì èyí tí wọ́n fi ń kìlọ̀ fún ìjọba àpapọ̀ lórí kí wọ́n mọ ohun tó tọ́ àti ohun tó yẹ fún àwọn ọmọ orílẹ̀-èdè yìí àti ẹgbẹ́ àwọn òṣìṣẹ́. Gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Ondo ọ̀mọ̀wé Olúṣẹ́gun Mímíkò lánàá ni bàbá ti sọ di mímọ̀ gbogbo akitiyan àti ìgbìyànjú rẹ̀ lójúnà láti lè dá àlàáfíà padà àti ìṣọ̀kan sínú ẹgbẹ́ àwọn ìgbìmọ̀ ọmọ Yorùbá lágbàláyé èyí tí wọ́n pè ní Pan Yorùbá Socio-Political Organization ẹgbẹ́ Afẹ́nifẹ́re èyí tó ń fẹ́ ìlọsíwájú ìdàgbàsókè ọmọ Yorùbá ní orílẹ̀-èdè wa Nàìjíríà àti lẹ́yìn odi orílẹ̀-èdè yìí. Mímíkò tó sọ di mímọ̀ Mímíkò ọ̀hún tó sì jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn ìgbìmọ̀ èyí tí wọ́n gbé kalẹ̀ lójúnà láti lè wá ọ̀nà àbáyọ sí gbogbo gbọ́mi sí omi òtó èyí tó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ Afẹ́nifẹ́re ọ̀hún ló sọ di mímọ̀ wípé gbogbo àwọn àgbààgbà nínú ẹgbẹ́ Afẹ́nifẹ́re ọ̀hún ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ké sí báyìí lójúnà láti lè rí dájú pé wọ́n jọ jókòó yí tábìlì pò kí wọ́n lè yanjú gbogbo àwọn aáwọ̀ rògbòdìyàn èyí tó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ ìlànà ọmọ Yorùbá tí í ṣe Afẹ́nifẹ́re ọ̀hún. Mímíkò tó sọ̀rọ̀ ọ̀hún lásìkò tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ wípé gbogbo ìgbìyànjú òun ló ti ń lọ báyìí ó ní kódà gan àwọn ẹgbẹ́ Afẹ́nifẹ́re ọ̀hún ni wọ́n sì ń tẹnumọ́ ìpinnu wọn lójúnà láti lè gba orílẹ̀-èdè olómìnira ti Yorùbá tá a mọ̀ sí Yorùbá Nation. Wọ́n ní gbogbo àwọn nǹkan wọ̀nyí ló sì jẹ́ akọ̀mọ̀nà nínú òkun àyà àwọn ọmọ ẹgbẹ́ Yorùbá Afẹ́nifẹ́re ọ̀hún. Ó wá ní àgbàlagbà yìí nínú àwọn àgbà nínú ẹgbẹ́ náà Pa Reuben Fáṣọ̀rántí àti àwọn yòókù ni wọ́n ti kó ojú sọ́nà báyìí láti lè rí pé ẹgbẹ́ ọ̀hún ó wà ní ìṣọ̀kan gẹ́gẹ́ bí wọ́n ti gbé kalẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí. Lákòótán nínú ọ̀rọ̀ Mímíkò ó lóun fi dá àwọn ẹgbẹ́ Afẹ́nifẹ́re ọ̀hún àti ọmọ Yorùbá òun fi dá wọn lójú wípé gbogbo ipá àti agbára ọ̀hún àti àwọn ìgbìmọ̀ yòókù tí wọ́n gbé kalẹ̀ láti lè wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá lórí bí wọn yóò ṣe paná ọ̀tẹ̀ ọ̀hún tó rú gọ́gọ́ nínú ẹgbẹ́ náà làwọn yóò rí dájú pé wọ́n sà ohun gbogbo ó sì padà bọ̀ sípò láyọ̀ àti àlàáfíà bí wọ́n ti kọ̀wé rẹ̀. Ọwọ́ arákùnrin kan ẹni ọdún 43 43 years Azeez Isao òun lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ló ti rọ́wọ́ tó báyìí lówùúrọ̀ kùtùkùtù àná ti ṣe ọjọ́ àìkú ọjọ́ 3 nínú oṣù kẹsàn-án ọdún yìí
ni wọ́n ní Azeez Isa òun ló gbé hámà olórí àgbàǹdù tó fẹ́ lọ fọ́ ilé ìfowópamọ́ kan èyí tó wà ní àdójúkọ Maplewood Estate ní oko ọba Agége ní ìpínlẹ̀ Èkó. Wọ́n ní ọ̀gbẹ́ni Isa ọ̀hún ló gbé hámà olórí lágbẹ̀dù tí wọ́n pè ní sledge hammer èyí tó fẹ́ fi fọ́ àwọn ẹnu ìloro èyí tó wọ inú ilé ìfowópamọ́ náà láti ja ilé ìfowópamọ́ ọ̀hún lólè kó tó di pé ọwọ́ pálábá rẹ̀ ó sòdì. Ọ̀kan nínú àwọn agbófinró èyí tó lọ́wọ́ tó ọ̀gbẹ́ni Azeez Isa sọ di mímọ̀ wípé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ lówùúrọ̀ kùtùkùtù ọjọ́ Sunday tí ṣe ọjọ́ àìkú ọjọ́ kẹta nínú oṣù yìí kó tó di wípé wọ́n mú ní báyìí ọ̀gbẹ́ni ọ̀hún ló ti wà lágọ̀ọ́ ọlọ́pàá ọ̀ pẹ̀lú àrò tí wọ́n fi ń wa lẹ́nu wò kó wá ṣàlàyé ohun tó rí lọ́bẹ̀ tó fi wa àrò ọwọ́. Ìdùnnú òun ayọ̀ ló ṣubú lu ọ̀pọ̀lọpọ̀ àwọn òǹkọrin tàkasùfé ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà lánàá ti ṣe ọjọ́ Sunday pẹ̀lú àmì ẹ̀yẹ eléyìí tí wọ́n fi dá ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin ọ̀hún tí wọ́n fi dá wọn lọ́lá o gẹ́gẹ́ bí wọ́n ṣe mọ̀ ṣe sí nínú ọdún o. Àmì ẹ̀yẹ ọ̀hún eléyìí tí wọ́n pè ní Edis Award ẹlẹ́ìkẹrìndínlógún irú ẹ̀ èyí tó wáyé ní Atlanta ní orílẹ̀-èdè USA lánàá ni wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọlẹ̀ yìí tí í ṣe olórin tàkasùfé ló kópa níbẹ̀ àti àwọn olólùfẹ́ wọn o níbi tí a ti rí Odumodu Black, Young John, Wandeko, Àṣàkẹ́, Kcee àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ níbi tí wọ́n ti fi orin aládìídùn dá àwọn olólùfẹ́ wọn lárayá níbi àmì ẹ̀yẹ ọ̀hún o. Gẹ́gẹ́ bí wọ́n ṣe wá tẹ̀síwájú ọ̀pọ̀lọpọ̀ nínú wọn náà ni wọ́n fi àmì ẹ̀yẹ ni wọ́n fi dá lọ́lá. Rema ni wọ́n fún un gẹ́gẹ́ bí ọkùnrin eléyìí tó ṣe dáadáa jù nínú ọdún tá a wà yìí nínú àwọn tí wọ́n ń kọrin tàkasùfé pẹ̀lú bó ṣe kó ọ̀pọ̀lọpọ̀ àmì ẹ̀yẹ Edis tó dì mọ́ra gàgàgùgù bíi jagunjagun eléyìí tó lọ sí ojú ogun. Bákan náà Àṣàkẹ́ òun náà gba àmì ẹ̀yẹ pẹ̀lú ẹ̀bùn ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kan eléyìí tí wọ́n fi dá lọ́lá o gẹ́gẹ́ bí àwọn tó mọrin kọjù náà láàrin àwọn ọkùnrin ní ìpele èyí tí wọ́n tún sí. Bákan náà ni wọ́n fún arákùnrin kan eléyìí tóun náà tó gba ilé o eyín Odumodu Black òun náà gba ilé gẹ́gẹ́ bí ẹ̀bùn ní ìpínlẹ̀ Èkó níbi tí wọ́n ti fóun náà nínú ilé àwòṣífìlàwòdámẹ́nu gẹ́gẹ́ bí lára àwọn olórin tàkasùfé èyí tó ṣe dáadáa jù lábala igun eléyìí tí wọ́n tún sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tó ẹ̀yin ará ìròyìn Feli-feli kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí tí í ṣe ọjọ́ ajé títí dojúmọ́ la tẹ́tùmọ́ láǹfààní láti gbọ́ ọ̀tún rẹ̀ míì. Mo gbà á ládùúrà wípé ilé ò ní lé wa ọ̀nà nínà wá ayọ̀ ńlá òtún fi pàdé o. Ẹ ṣeun fún ìfẹ́ tí ẹ ní sí wa. Fúnmi Adénúgà lẹni tó múròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan-an ni o. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.